olórí burúkú mo dẹ̀ kórìí ẹ̀ ti dàrú ó jáwèrè ni wá ìjọ torí Ọlọ́run gbogbo ayé ló mọ̀ pé ní birthday mi ṣé mi ló ṣe èmi ló ṣe lórí status ẹ̀ ó rò pé torí pé o ti blọ́ọ̀kì mi mo ti blọ́ọ̀kì ẹ̀ ó ti rò pé mi ò ní gbogbo orí burúkú ọ̀rọ̀ tó kàn ṣé èmi ni àwọn kan ṣe birthday lẹ́nìí àwọn olòṣì àwọn afẹ́àjẹ máṣe ayọ́ àwọn ẹni bí àwọn onínú dúdú ṣé mi ló bá sọ̀rọ̀ ṣé mi ló bá wí kò jẹ́ jẹ́ mi ló bá wí náà kò jẹ́ jẹ́ mi ìgbà tó ti ṣe kò ní ta ẹ́ dúró bí sọ́mọ́ kó ti kọjá ìyá rẹ̀ sọ́mọ́ kó ti kọjá jẹ́jẹ́ mi nígbà tó kọ kí ló kọ́ ẹ pẹ̀lú status mi lórí WhatsApp kí ló kọ́ ẹ. àwọn wèrè tẹjọ́ fọ́lọ́ ara yín àwọn tẹjọ́ ń tẹ̀lé ara yín àwọn náà lọ sẹ́ǹdì ẹ̀ sí mi mo lè mọ̀ pé mi ló ń bá wí ṣùgbọ́n mo mọ̀ kí wọ́n bí yẹ dá kó o dúró síwájú mi kó o tó pé mi ló ń bá wí. dájọ́ sí lọ dájọ́ lè bá sọ̀rọ̀ jọ sí mọ̀ nìkan lọ bí March 7. ó máa parọ́ o mo mọ̀ kó máa parọ́ èmi ló ń bá wí ṣùgbọ́n kò ní sọ fún mi pé mi ló ń bá wí ó máa parọ́ ẹ máa wò ó máa parọ́. àwọn tí wọ́n bá wí mọ́ra wọn tó ẹ pé òfin ìpọ́nrọ̀ yẹn tiẹ̀ náà jẹ́ pé wọ́n ló ní nìyẹn. ìwọ gangan ni mò ń bá wí afẹ́ajẹ má fi ayọ̀ ní èèyàn burúkú ní ìkà ni ẹ. mo sọ pé àwọn afẹ́ajẹ má fi ayọ̀ àwọn olè àwọn àjẹ́ wọn láwọn ṣe bẹ́ẹ̀ dé lẹ́nu wọ́n máa ṣe bẹ́ẹ̀ gidi public àṣeyàn burúkú jọ ṣé wọ́n dárúkọ ẹ síbẹ̀. ọ̀rọ̀ mi ló máa pa ẹ́ wo sí ọ̀rọ̀ mi ló máa pa ẹ́. èmi kí ló fẹ́ fọwọ́ ṣe tó sọ̀rọ̀ alẹ́ fún mi ni tó kọ́lé fún mi ni sọ̀rọ̀ mọ́tò fún mi ni kí ló rí ẹ̀wọ̀n gangan lọ ṣe fún mi. aláìmoore ni àtìmọ́rù yìí nǹkan tẹ́ bá ń jẹ lẹ́nu lọ́wọ́ lẹ mọ̀ aláìmoore ni ẹ̀ kò sí nǹkan tó ṣe fún yín tó máa ń tẹ́ yín lọ́rùn àṣẹ nǹkan kan náà ni ṣùgbọ́n ẹ̀kọ́ mi àti omi mi àtọ́ta mi àdùn mi ò tọrọ dọ́dún ẹ̀ ó dùn ẹ̀ sórí bí mo ṣe ń survive bí mo ṣe ń survive Ọlọ́run nìkan ló gbọ́ mi láti ní ó wá ń ká ẹ lára pé mi ìbéèrè lọ́wọ́ sáníkà alágídí sórí làjà Ọlọ́run bá mi kẹ́ làjà níbikíbi tó bá wà ọpẹ́lọpẹ́ làjà ló jẹ́ kí n mọ orí èèyàn burúkú tó jẹ́ ọpẹ́lọpẹ́ làjà ló jẹ́ kí n mọ pé èèyàn burúkú ni ẹ́. ìwọ ló ṣí èèyàn sórí nǹkan tí làjà sọ fún mi nípa ẹ gangan ló jẹ́ kí n sá fún ẹ làjà ló jẹ́ kí n mọ̀ wípé èèyàn rádaràdà lé pé snitch. yẹ parọ́ lọ́mọ irọ́ ló ń pa. làjà ẹ gbà mí. ṣó lè jó òótọ́ ṣá. ṣé snitch ni làjà ni. Just torí Ọlọ́run, today is my birthday. Kò dẹ̀ kí n ṣe owó ìwọ èèyàn rádaràdà èèyàn jáde jáde. Ìwọ kọ́ ló máa stress mi lẹ́nu. Ọdún ayọ̀ lọ́jọ́ èyí jẹ́ fún mi. Ṣọ́ ti yẹ. Ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké. Wèrè ti miss mi ó ti dùn. Ó wá ń lògbó tí ó ṣe ó pariwo ránù. Ìwọ ó máa bẹ̀ mí last ni. Ó pè lórí fún ọdún ní ìkọlọ́ náà tó fẹ́ sẹ́ ojú mi ló fẹ́ rí o. Èmi ló fẹ́ rí o. Èmi á kí ẹ fún birthday máa kán. Mi ò lè kí ẹ fún birthday ẹ. The fact pé mo ti ẹ̀ pè é gan, ó yẹ kí inú ẹ dùn pé mo pè é. Ẹ gbà mí. Ìwọ èèyàn jáde yìí. Àwọn tí ò tu ẹ, àwọn èèyàn gidi àwọn ọ̀rẹ́ mi alálùbáríkà. Miami ni mo wà báyìí. Wọ́n gbé mi lọ Miami, wọ́n lọ sórí omi lọ jayé. Ìwọ ṣọ́ọ̀ṣì o, èmi ló ṣọ́ọ̀ṣẹ́jì sí. Ẹ wọ́n gbé ẹ lọ jayé ṣe bí èèyàn aṣáà lọ. Wàá lọ wàá padà sẹ́nu iṣẹ́ rẹ̀ balẹ̀. Jọ̀tọ́ ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì. Torí ò pariwo ń sìn. Torí pé ọ̀rẹ́ gidi ni ẹ́. Ṣé kò yẹ kébi tó wà ń bẹ̀? Ṣé kò yẹ kí wọ́n ó lè sí bẹ́ẹ̀ wọ́n fún ẹ́bísà ìwé ò lè jẹ́ kó fún ẹ́bísà ìwé ò lè jẹ́ kó fún ẹ́bísà ò lè sí bẹ́ẹ̀. ìwé ò lè jẹ́ tó bá jẹ́ bí ẹ̀pẹ̀ ìwé ò lè jẹ́ kó fún ẹ́bísà. inú ni bí ni ò lè jẹ́ ìwé èèyàn fi sí nígbà ìwé ò dá. máa jẹ́ ìdànù má pè fóònù mi lọ́jà lájà ti sọ pé òun máa ṣe mítì pẹ̀lú àwọn méjèèjì lórí fídíò kan nígbà tó di làjà mi ò bẹ́ẹ̀ kì í ṣe mi bí irú ẹ̀ ó kéré èyí lèmi máa bẹ́ẹ̀ ṣe fídíò pé mo ti ẹ̀ ń pín ẹ gan mo gbọ́ ṣe ni mo ṣe ń pín ẹ ṣùgbọ́n mo kàn ní kí n sọ fún ẹni má tẹ rárá kó má hùn sí mi sórí ọdún kan tí mo lélẹ̀ nìyí mi ò bá wẹrẹ mi ò bá nọ́ọ̀sáìsì o mi ò tó ṣe o. pẹ̀lẹ́ mọ́ mi ò ní birthday sórí bí mo ṣe wà ẹ́ tí bá kí ẹ happy birthday àbí kí ló ti pè kí n kán. wà á kọ́ mi kí ẹ happy birthday kí n kán ta ni ẹjọ́ náà kí ẹ happy birthday ta ni ẹjọ́ kí ẹ happy birthday. gbogbo òṣì tó ń sọ lẹ́nu àbí oríṣi tí mo ṣe pé yẹn by the way ni 30 million naira tí mo kó fún ẹ láti láṣẹ kó fi bá mi ra ilẹ̀ kó fi bẹ̀rẹ̀ sí ní bá mi kọ́lé lẹ́kọ̀ọ́ bá mi sẹ́ẹ̀dì owó mi kí n bọ́ gbàgàn tó bá fẹ́ rí wèrè. Bíi jọ ìmọ̀ ló sọ memory card yẹn sí ṣé memory card yẹn ti sọnù ni dúró náà tó o bá lè ṣe big girl má máa fọ́ọ̀sì á lè ṣe big girl náà ṣé bí mo ti sọ̀rọ̀ yìí fún ẹ mo nígbà tí máa bẹ́ẹ̀ orílẹ̀ yìí lẹ̀ 50 million ni mo rí mo dẹ̀ mú 30 million yẹn mo bẹ́ẹ̀ deposit ẹ̀ síbi tó ti ń talẹ̀ mo dẹ̀ ní ó ní expiry tó o bá sọ balance ẹ̀ 30 million tó sọ sí ó máa expire owó ẹ̀ ti expire yẹn náà kí ni kí mi wá ṣe ó nílẹ̀ mọ́ lẹ́kọ̀ọ́ ó nílẹ̀ mọ́. tí ìfẹ́ rí wèrè ẹni tó bá mọ̀ kó sọ fún un ó fẹ́ rí wèrè gidi gan lórí owó mi yìí. tó bá jẹ́ pé o ti fi ojú ọwọ́ ṣiṣẹ́
bí iṣẹ́ ṣe ń rí kéèyàn tó ṣàwó jọ ò ní tó ṣì ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó ṣé mi lọ bá sẹ́ni ṣé mi ni bí n bá sọ gbogbo wòròwòrò yìí. máa lọ sí ìjẹ̀bú fún ẹ kẹ́ni bọ́dì má bẹ̀ mí máa lọ sí ìjẹ̀bú fún ẹ. lọ sí ìjẹ̀bú lọ èmi kò wọ́ èmi wọ́n lọ àbàdàn fún ẹ. orúkọ èmi ni. máa lọ àbàdàn fún ẹ. ìwọ ti ta ni. èmi tó bá yàgbẹ́ fún èmi ni wọ́n máa bẹ́ẹ̀ kọlẹ̀ èmi ló bú sórí ìjà ilé àti ẹ kò sí ẹ tó máa parí ẹ ìjà ó sì ṣe bẹ̀rẹ̀ ni o. wọ́n jẹ́ kí n sọ fún ẹ mọ̀mọ́ always alára gbígbóná fara burúkú balẹ̀ mo mọ̀ wípé owó olówó ni eégún ẹ̀ ń ná ni owó mi lòrò kó máa fi ṣe fújà ó máa tẹ́ tó o bá ti jẹ́ wàá pọ́ 30 million naira mi tó máa fẹ́ rí wèrè bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kó o lọ sẹ́ẹ̀dì owó mi sí mi tó o bá fẹ́ ní problem. jẹ́ kí n wá sóòótọ́ ọ̀rọ̀ fún ẹ sórí 30 million naira mú ló ti expire o lówó kankan lọ́wọ́ mi mẹ́tàlá ẹ̀ wọ́n fẹ́ wò kọ́ tí mẹ́tàlá ẹ̀ máa ṣe kò sí nǹkan tó máa ṣe ni mo sọ mẹ́tàlá ẹ̀ wọ́n wẹ̀ expire 30 million mẹ́tàlá ẹ̀ kò sí nǹkan tó máa ṣe bẹ́ẹ̀ ni mo sọ 30 million naira ò lè rí gbà láíláí. jẹ́ kí n sọ fún ẹ bí ayé àtijọ́ kí láti ẹ ló mọ̀ sórí bí 2023 yóò tí mọ̀ o máa fi true colour mi hùn ẹ wá sáré ṣòtìgbọ́. ṣùgbọ́n kò tí bẹ̀rẹ̀ tí 2023 sórí tí 2023 ó ń gbá lórí ẹ̀ gidi má lọ wá máa forí kọ́nà má lọ wá ni mo sọ fún ẹ. My friend and I